Kókó inú ìròyìn ti àṣálẹ́ òní. Aláṣẹ Muhammadu Buhari ti gba abẹ́rẹ́ afúnilókun ti COVID-19. Àwọn àjọ NSCDC ti ìpínlẹ̀ Ògùn ti rí mílíọ̀nù mẹ́rìndínlógún ó lé márùn-ún gbà ní òkú oṣù mẹ́rin kí ọdún yìí parí. Ẹ káalẹ́, ẹ sì kú ìpalẹ̀mọ́ ọdún, ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀. Ìròyìn tàṣálẹ́ òní láti iléeṣẹ́ NTA Ijebu ode. Ìkànnì alárágbà yìí dá Abíọ́dún Ajíbọ́lá lóníròyìn yín. Aláṣẹ Muhammadu Buhari ti gba abẹ́rẹ́ afúnilókun ti COVID-19. Èyí jẹ́ láti ṣàfihàn ìdarí nínú ìgbèrò ọ̀tun lójúnà ṣíṣe kápá àti ìkáwọ́ ìpèníjà ìlera lágbàáyé. Akọ̀rin wa nílé ìjọba ìyẹn Adamu Sambo ló jábọ̀ ròyìn yìí ṣọwọ́ sí wa. Àwọn àjọ NSCDC ti ìpínlẹ̀ Ògùn ti rí owó tí iye rẹ̀ tó mílíọ̀nù márùndínlógún ó lé márùn-ún gbà lára iṣẹ́ àṣeyọrí wọn ní èyí tó kù díẹ̀ kí ọdún parí. Ẹ̀wẹ̀, ọ̀gá àgbà àjọ yìí ìyẹn Kọ́láwọlé Táíwò ló sọ̀rọ̀ yìí lákòókò tí ó ń jíyìn àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe. Akọ̀ròyìn wa akọ́ṣẹ́mọṣẹ́ Yẹmí Dálémọ ní àbọ̀ ìròyìn lọ́wọ́ ẹ gbọ́ síwájú sí i. Ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbòlú ní ìpínlẹ̀ Ògùn Kọ́láwọlé Táíwò ṣàlàyé pé akitiyan yìí ni ó wáyé látàrí bí àwọn ọmọ iṣẹ́ náà ṣe jára mọ́ṣẹ́ tí wọ́n sì ṣe takuntakun sí ní gbogbo ẹ̀ka tí iléeṣẹ́ ọ̀hún pín sí. Ó tẹnumọ́ àwọn àṣeyọrí tí wọ́n ṣe pàápàá nídìí àwọn tó ń gbógun ti ìwà jìbìtì eléyìí tí ó ní wọ́n rí mílíọ̀nù lọ́nà mẹ́rin owó náírà tó lé gbà tí ẹ̀ka tí ó ń gbógun ti ìwà àjẹbánu rí mílíọ̀nù márùn-ún owó náírà gbà nínú ẹ̀sùn tí wọ́n gbé wá síwájú wọn eléyìí tí iye rẹ̀ tó 100. Ọ̀gbẹ́ni Táíwò ṣàlàyé pé àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò mẹ́rin gan tí kò kojú wọn ni wọ́n ti pa nígbà tí ẹ̀ka tó ń gbógun ti ìwà ìdúnkòkò mọ́ni sì rọ́wọ́ tó àwọn afurasí 38 nínú ìṣẹ̀lẹ̀ 5 eléyìí tí ìṣe wọn jẹmọ́ ti ìdúnkòkò mọ́ni, ìwà ọ̀daràn, ìjínigbé àti ìwà jàǹdùkú àti àwọn ẹ̀sùn mìíràn bẹ́ẹ̀. Ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbòlú ní ìpínlẹ̀ Ògùn yìí wọ́n á pè fún àmúṣẹ òfin tí ó sọ nípa ti ẹ̀tọ́ àwọn ọmọ ní orílẹ̀-èdè yìí. Ó ní òfin yìí ni ó yẹ kí ó máa tẹ̀lé láti lè gbógun ti ìwà ìfipábánilòpọ̀ àti àwọn ìwà tí kò tọ̀nà eléyìí tí ó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́bìnrin láti ọwọ́ àwọn tí ó ń tọ́jú wọn àti àwọn bàbá mìíràn pàápàá. Àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbòlú ti wá kéde pé àwọn ọmọ àjọ náà tí wọ́n lé ní 2,000 ni wọ́n ti kó jáde báyìí fún ètò ààbò lásìkò ọdún Kérésì àti ọdún tuntun tó ń bọ̀ lọ́nà. Yẹmí Dálémọ ló jábọ̀ ìròyìn. Ìjọba àpapọ̀ ti tẹpẹlẹ mọ́ ṣíṣe ìwé ìrìnnà èyí tí yóò máa ṣèjẹ́rìí ìdánimọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere. Mínísítà fún ètò ọ̀rọ̀ abẹ́nú ìyẹn Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣe èyí ní ìlú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní báyìí a ó dá dúró díẹ̀ fún ọ̀rọ̀ ṣìtì ráńpẹ́, ìròyìn wa ṣì ń tẹ̀síwájú. ti gbọ́ pé kí ni pé kókó lẹ́gùn yán ṣùkú lóko àgbàdo ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ọkọ̀ gbòógì níléèwé gíga Àtìbà yunifásitì ń ṣe. tá a bá ní kẹ́dàálẹ̀ kẹ́tùsà bí òṣùmàrè tó yọ tẹ́tẹ́ láwọ̀ sọ́mọ̀ ní Àtìbà yunifásitì tó kalẹ̀ sílùú Ọ̀yọ́ tó yọ láàrin àwọn akẹlẹgbẹ́ rẹ̀. ìwé ẹ̀rí wọn múnádóko ètò ẹ̀kọ́ wọn sì mọ́yẹ́ lórí. pẹ̀lú àwọn ètò ẹ̀kọ́ bíi nursing science, medical laboratory science, public health, accounting, economics, agricultural extension and rural development àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ tó o bá ti gba 140 máàkì 140 níbi ìdánwò UTME tàbí jù bẹ́ẹ̀ lọ tó sì tún wá ní kírẹ́dìtì 5 tó yẹrantí nínú ìdánwò WAEC tàbí NECO tààràtàtà kó wá darapọ̀ pẹ̀lú iléèwé Àtìbà yunifásitì. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó lè pèsè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08103494152 tàbí 08038579822. tàbí kó o kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.atibauniversity.edu.ng. Àtìbà yunifásitì ọ̀kan pàtàkì lára yunifásitì tí ìjọba Nàìjíríà lù ló ń tẹ̀. Ẹ káàbọ̀ padà. Ó jẹ́ ìfẹ́ gbogbo múmìnì láti jèrè àlùjọ́nà, ṣùgbọ́n láti ṣàrídájú èyí gbogbo múmìnì òdodo ló gbọ́dọ̀ gbé ìgbé ayé àlùbáríkà, iṣẹ́ rere sí Allah àti sí ènìyàn pẹ̀lú. Èyí wáyé níbi ìsìnkú Alhaja Kaliat Adégbuyì, ẹni tó jẹ́ ìyá aṣíwájú odò Rẹ́mọ tó sì tún jẹ́ ọ̀gá àgbà afìwéránṣẹ́ lórílẹ̀‐èdè yìí, ìyẹn Olóyè Bísí Adégbuyì. Akọ̀ròyìn wájú ẹ̀ púpọ̀ Ọláfàbọ̀jẹ́ ni wípé
gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn ìyẹn aṣòfin àgbà ìbíkúnlẹ̀ Amósùn wà lára àwọn èèkàn ẹ̀kàn níbi ayẹyẹ náà. Ẹ wo díẹ̀ lára sísìn òkú náà. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. A dúpẹ́ fún Ọlọ́run wípé a ṣe ẹ̀yẹ ìkẹyìn fún màmá wa olóríire Alájà Kàlíyàt Adégbùyẹ tó papòdà tó délé ogbó tó lé ní ọdún márùnléláàádọ́rùn. A dúpẹ́ fún gbogbo nǹkan tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ìyá àdínní alásàlátù ti mọ́ṣáláṣí àṣírù, ẹni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ aráàlú, ó nífẹ̀ẹ́ ará àdúgbò, ó nífẹ̀ẹ́ bí, ó nífẹ̀ẹ́ ọ̀rẹ́, ó ṣe gbogbo méje, ó ṣe yàyà mẹ́fà. Ó kọ́ wa wípé kàtẹ́pámọ́ṣẹ́ ká lóòótọ́, ká ṣe dáadáa fún ìlú, ká kọjú mọ́ṣẹ́ wa. Ó ṣe olórí dandan gbọ́dọ̀ kàwé àti ti kàwé náà, ó ní ká ṣẹ̀sìn, ká sin lọ́hùn. Torí ẹ̀ náà gbogbo nǹkan tó sọ fún wa làá máa mú ṣe. Torí nígbà tí mo bè alẹ́ ọdún wọn àárọ̀ ìmọ̀ àṣìṣe wípé iṣẹ́ ti tì wá ní à. Gbogbo ni ó pé mi ò tí mọ nǹkan tó ṣẹlẹ̀ ọkùnrin wa ní bá pè pé ńgọ́ mọ́nùgà ó ní wọn ti lọ mọ́ ní kí ni èyí wọn. Aṣíwájú wa sọ wípé 95 ní à. Ẹni tó pa màmá tèmi náà fi ń dàgbà lórí ẹ̀ náà wá pẹ̀ ẹ̀mí náà fi bá tẹ̀lé 95. Ẹ̀mí náà pé 95. Wà ló dàgbà. Pẹ̀lú àlàáfíà ara mọ́ ṣàdúrà fún pé àwa náà á dàgbà o. Ìwà náà á dẹ̀ dá o. Bí ìgbọ̀n báyìí bá ti ṣẹlẹ̀ pé tó dáa jù òun ni pé kéèyàn bá jẹ́ náà. Jẹ́ gbogbo ìta máa ṣe yòókù àwọn ara wa la kàn ṣe ń mú wa. Mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti àwọn alájùmọ̀ṣiṣẹ́pọ̀ ni wọ́n sì ń bu ọlá ìkẹyìn fún olóògbé Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ Ọba Jímọ̀ Ọládùnní Oyèwùnmí Ajagungbadé kẹta níbi àdúrà fìdáù ọjọ́ kẹjọ ìsìnkú rẹ̀, ẹni tó kí ayépòdìgbò ṣe lẹ́ni ọdún 95. Adébọ́lá Agbájé ló jábọ̀ ròyìn yìí, ẹ gbọ́ síwájú sí i. Ètò àdúrà ọjọ́ kẹjọ fún ọba àná nílùú Ògbómọ̀ṣọ́ Ọba Jímọ̀ Ọládùnní Oyèwùnmí Ajagungbadé kẹta lẹ́ni tí wọ́n tọ́ka ìṣiṣẹ́ sin ìlú rẹ̀ bí èyí tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ṣèyí Tẹ́lẹ̀ àti Yunus Ayélára nínú wáàsí rẹ̀ rọ gbogbo ènìyàn láti múra sílẹ̀ de ikú pẹ̀lú àfikún pé kò sẹ́ni tó lè jàre ikú àti ọjọ́ àgbéǹde. Níjọ́ tí èèyàn bá fẹ́ jáde láyé àfáà ní fahris ala amalin takunu bi fi'lihi fi yawmi mawtika dahikan masrura. Àfáà ní wàá wá palẹ̀mọ́ gan-an nígbà tó bá dáyé láti jẹ́ kó jásí pé ń jẹ́ tó bá kúrò láyé àwọn tí wàá filẹ̀ sáyé wọn máa sunkún lọ ìwádìí máa rẹ́rìn lọ. Kẹ́kùn ẹ̀ má bàa jẹ́ ẹ̀mejì, èèyàn ò gbọ́dọ̀ sunkún wáyé kó tún sunkún lọ ọ̀run. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn wọn, mínísítà fẹ́tò ọ̀rọ̀ ọ̀dọ́ àti aré ìdárayá àti àwọn mìíràn tí wọ́n wá kí àwọn ẹbí ọba ní ọba àlàyé náà ti kó ipa mọ́nìgbàgbé sí ìlọsíwájú ètò ẹ̀kọ́, ọrọ̀ ajé àti ìgbéǹde àṣà nílùú Ògbómọ̀ṣọ́. Ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ jẹ́ wá lógún. Iṣẹ́ tí bàbá dẹ̀ ṣe sílẹ̀ tí ṣọ́n sọ sílẹ̀ kárí pé kò bàjẹ́. Ọlọ́run fún bàbá lọ́la, Ọlọ́run fún ọ nípò ọba ìlú ni wọ́n, Ọlọ́run á fún ọ lẹ́nu ìlú. Níbi tí bàbá tó kún sọ dé lérè, mo gbàdúrà pé ẹni tó ń bọ̀ lọ́nà láti jẹ sọ̀wọ́ òkú ọ̀sán náà, mo gbàdúrà pé kọ́lọ́run lọ́wọ́ láti gbé kọjá tí ó rà lóde.
Ọba Jimoh Oyewumi Ajagungbadé kẹta ló lo ọdún 37 lórí àpèrè àwọn baba ńlá rẹ̀ tó sì jẹ́ Ṣọ̀ún àkọ́kọ́ tó dé adé ọba tó sì kó ipa tó jọjú nínú Ògbómọ̀ṣọ́ bí ó ṣe mú kí ètò ẹ̀kọ́ gbòòrò sí i. Ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dún 1973 ló ní ilé ẹ̀kọ́ 3 ṣùgbọ́n ní báyìí ilé ẹ̀kọ́ tó tó 50 pẹ̀lú ilé ẹ̀kọ́ gíga LAUTECH, ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn Teaching Hospital, iléeṣẹ́ ìmóhùnmáwòrán ti NTA pẹ̀lú ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Ayédè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti wà nínú ká tó fàdàgbà ètò ìròyìn tàṣálẹ́ òní kọ́ ẹ jẹ́ ká yẹ kókó inú rẹ̀ wò lẹ́ẹ̀kan sí i. Aláṣẹ Muhammadu Buhari ti gba abẹ́rẹ́ afúnilókun ti COVID-19. Lákòótán àwọn àjọ NSCDC ti ìpínlẹ̀ Ògùn ti rí mílíọ̀nù 16 gbà tó di pé ọdún yìí parí. Tọkọ̀ bá ròkun tó bá rọ̀sádán ni kó forí fẹ́ lébùté. Ìròyìn wa tàṣálẹ́ òní kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ NTA Ijebu ode ìkànnì alárágbàyídá. Èmi oníròyìn yín Abíọ́dún Ajíbọ́lá Ajíjọlá Ànábì ló ń dágbére fún yín pé ìgèrè làmútẹ̀kù. Sure, Danny, this one when you get Christmas mood so. See you with this and this and this every day now. Christmas with Glow Berekete plus. Now I feel listening to all my favorite jams all night long. Glow Berekete Plus is here, and every day is now Christmas. Existing Glow customers will get 400% bonus on every recharge and 100 MB data bonus on first recharge of the month. New Glow customers will get 1,000 Naira welcome bonus. To activate, buy a new Glow SIM today or dial *777# for existing Glow customers. Every day now Christmas with the Glow Berekete Plus.